àgọ́yà ni à ń kí onílé o. Ẹ kú wájú, a kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ wà lọ́nà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ẹ̀rọ ayélujára pátá la kí porogodo. Ẹ mọ́jà gbára wa lákòókò lónìí, kì í ṣèròyìn mọ́ pé rògbòdìyàn láàrin àwọn ìlú lọ́balọ́ba ń ṣẹlẹ̀, ṣùgbọ́n nílẹ̀ kóòtù òjire, ọmọ ọkọ Yorùbá, ọmọ ọkọ kóòtù òjire, ọmọ ọkọ Oòduà kò gbọ́dọ̀ lọ́wọ́ sí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ bí kì í ṣe pé lásìkò yìí ká ṣera wa ní ọ̀kan ṣoṣo, ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ tá a fi gbálẹ̀ tílẹ̀ fi mọ́ tí wọn ò kí fi ń yọ ní gàgà. Ó yẹ ká ṣera wa ní ọmọ alápà, ọmọ agbórí ọká ṣẹbọ, ọmọ àìrìn lọ́wọ́ ejò tí jọmọ ejò níyà, bọ́ká bá síwájú tí paramọ́lẹ̀ ó tẹ̀lé, àgbà òjòlá tó bá ń bọ̀ lẹ́yìn wọn kò sẹ́ni tí ó jọmọ ejò ń yà. Kò yé mi o, ìdí tí gba ẹkẹ́ wa ò fi dáwọ́ ti lé o, tí gba aláàmù ò fi dáwọ́ tògiri o, torí wípé àìrìn lọ́wọ́ ejò tí ń jọmọ ejò ọmọ kóòtù òjire níyà báyìí. Ìtí ò yé mi ni pé ṣé lóòótọ́ ni wọ́n ní wàhálà yìí tó ń pín wa níyà ọ̀dọ̀ àwọn ọba kan tí ò fẹ́ àlàáfíà kóòtù òjire, tí ò fẹ́ àlàáfíà Oòduà, tí ò fẹ́ àlàáfíà ilẹ̀ Yorùbá ló ti ń wá. Èmi ò wá mọ̀ àwọn ọba yẹn, kò yé mi o. Mo wá ní nílẹ̀ Yorùbá, nílẹ̀ kóòtù òjire, nílẹ̀ Oòduà, ẹ jẹ́ á dárúkọ ọba méjì tí wọ́n ń dalẹ̀ kóòtù òjire láàmú, tí wọn ò fẹ́ àlàáfíà nílẹ̀ kóòtù òjire fáwọn ìran wọn, tí wàhálà wọn ti pọ̀ jù pẹ̀lú àwọn aráàlú wọn, àtèyí táràlú wọn ò fa wàhálà ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀dọ̀ wọn ni kátàkátà ti ń wá. Kò yé wa o, àwọn ọ̀dàkọ èèyàn, ẹ̀yin lẹ máa dárúkọ ẹ̀. Àsìkò ìbò rèé fáwọn ọba ilẹ̀ Oòduà, àwọn ọba ilẹ̀ Yorùbá. Àsìkò ìbò rèé fáwọn ọba kóòtù òjire. Mo kí gbogbo ọmọ Kwara nílẹ̀ kóòtù òjire, mo kí Ìbàdàn, Olúyọ̀lé, mo kí Ọ̀yọ́, Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà, mo kí Èkó Arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, n ò ṣaláì kí Abímilákè Ìgángán àwọn Tẹ̀gbá, mo kí Ìjẹ̀bú Ẹ̀wẹ̀só, gbogbo ilẹ̀ Yorùbá pátá dídé tèdè Kwara Àfọ̀njá, gbogbo yín mo kí Ìwó Olódò Ọba tó jẹ́ pé ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń delé ńlé wọn. Mo kí Ifẹ̀ Òòyè, Ifẹ̀ Òòdáyé, Àbúntẹ́ ní Onífẹ̀ Ọọ̀ni, gbogbo wọn pátá porogodo ni mo kí. Níbo wà ní rògbòdìyàn tí ń wá? Mo kí Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun, mo kí Òṣogbo Òròkì ọmọ Àsálà. Ìlú tá a bá dákọ ẹ má bínú, ṣùgbọ́n tá à ń sọ ni pé ẹ jẹ́ ká jọ wò ó, ẹ jẹ́ ká jọ wò ó. Gbogbo ẹ̀yà Àwórì, gbogbo yín mo kí o. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Àwọn wo gangan la fẹ́ dárúkọ? Ẹ jẹ́ á dìbò. Níbo ni wàhálà ti ń ṣẹlẹ̀ jù? Àwọn ọba méjì wo ni ó yẹ ní ọba ilẹ̀ kóòtù òjire tí wọn ò jẹ́ ká làáfíà ò dé bá kóòtù òjire? Ẹ wá lè tún dárúkọ ọba méjì tẹ́ ẹ fẹ́ràn jù sí abẹ́ comment section. Àsìkò ìbò rèé o.